pé bí mo bá ti jí máa fọwọ́ gbárí mi mú orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi orí là bá bọ́ àbáfò òòṣà sílẹ̀ lọ́jọ́ tó orí ń gbé ní bó ló ṣáwà orí kó wa kò ní takò wá bẹ́ẹ̀ ni orí wa ò ní gbàbọ̀dẹ̀ orí wa gbè wá á gbé wa débi iyì á gbé wa débi ẹ̀yẹ á gbé wa débi ọlá gbé wa débi ọlà tá a bá wá débi ọlá tá a débi ọlà òun náà tán àní dẹ́ni ẹ̀tẹ́ orí ò ní takò wá orí ò ní tẹ́ wa láwùjọ gbogbo àwọn èèyàn pátápátá a kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí Sọjí Àlàbí Ayọ̀míkún Àlàbí àti bàbá Ayọ̀míkún ìyún Ọláoyè Máyégún ọ̀rọ̀ tún padà bọ́rọ̀ míì yọ nǹkan kan jáde lẹ́nu Ayọ̀mídé Àlàbí tó jẹ́ wípé mi ò lè ṣàì má gbé fẹ̀yìn aráalé kẹ́yìn náà wò ó wípé ṣé ẹjọ́ tí wàá kú sáké báyìí nígbà tí ọmọ ti finú fẹ́dọ̀ tó ti sọrú eléyìí tó sọ ọ́ síta ẹ kú déédéé àkókò yìí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá jákèjádò àgbáńláyé pátápátá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ like ẹ share ẹ comment ẹ tẹ notification bells kẹ́ select all ní gbogbo ìgbà tí a bá ti ń gbọ́ wọn ròyìn dé fún yín òun náà ni notification yóò máa wà fún yín pé a tún ti wà lórí agbàgbé èmi tí tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí òyìn lẹ́kàn lórúkọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí Ìṣọ̀lá oníròyìn yẹn náà rèé ọmọ ará akéde ni mí màjọ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti gborí ẹ̀rọ ayélujára kan kódà lórí fọ́nrán fídíò tá a ṣe ní ìjẹta àti àná ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló fi èròǹgbà wọn ṣọwọ́ àwọn tó fi ojú ìwòye tiwọn bí wọ́n ṣe wo ọ̀rọ̀ yìí tí wọ́n fi ṣọwọ́ síbẹ̀ a rí àwọn tí wọ́n sọ̀rọ̀ sí wa a rí àwọn tí wọ́n dá oníkálukú lẹ́bi a rí ṣùgbọ́n bí ilé ayé yìí ṣe wà yìí ìlú gángan ní ilé ayé o ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bẹ́ẹ̀ sì rèé nǹkan kan náà ní méjèèjì bàbá jọ ń wo méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà la mọ̀ wípé ìkan níwájú la mọ̀ wípé ìkan nẹ́yìn ẹni tó ń wò lápá wájú ó lè sọ pé ẹ̀yìn lòun wò lè sọ pé wájú lòun wò ẹni tó ń wò lápá ẹ̀yìn ó lè sọ pé wájú lòun ó sì lè sọ pé ẹ̀yìn lòun wò bí ewé pákí náà ni bá a wò láti ọwọ́ wájú bá a wò látẹ̀yìn ojú wòye ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan kan náà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ló ṣe rí o ẹ má gbàgbé wípé bí àwa ṣe ń gbé àwọn nǹkan wọ̀nyí jáde àwa ò gbé jáde láti lè fi ba ẹnì kankan jẹ́ bí kò ṣe láti lè máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òròyìn kan kó máa dí ọwọ́ àwọn èèyàn ẹlòmíì kan máa gbọ́ ni wípé nǹkan kan ń ṣẹlẹ̀ Tọ́pẹ́ Àlàbí kìnnìkan tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí at least we are going to tell them about this thing bí àwọn kan ṣe ń lọ sí lórí eléyìí òun ló jẹ́ ká máa jáde láti wá máa yànnàná ọ̀rọ̀ yìí gbogbo bóde ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára òun là ń tẹ̀lé tá a ti kọ́kọ́ sọ̀rọ̀ lórí ohun tó jẹyọ lọ́dọ̀ màmá wa Tọ́pẹ́ Àlàbí ẹni tí mo nífẹ̀ẹ́ sí dáadáa ni pàápàá jùlọ orin wọn jẹ́ orin tí máa ń pàkíyèsí èèyàn sí ọ̀pọ̀lọpọ̀ àti ó jẹ́ wípé orin tó bá gbogbo ìgbà mu pátá bínú èèyàn dùn o lè gbórin Tọ́pẹ́ Àlàbí bínú rẹ bá ń bàjẹ́ gbórin Tọ́pẹ́ Àlàbí tó bá ń ronú ọjọ́ ọ̀la gbórin Tọ́pẹ́ Àlàbí tó bá ń ronú ilé ayé gbórin Tọ́pẹ́ Àlàbí tó bá wá ń ronú ìjọba ọ̀run gbórin Tọ́pẹ́ Àlàbí gbogbo àsìkò náà ló wà fún. lẹ́yìn yẹn a tún wá rí àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ kan ṣe jáde látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí bàbá Ayọ̀míkún fúnra ẹ̀
ibẹ̀ gangan ló ti jẹ́ kó yé wa láti mọ̀ wípé láti kékeré láti ìgbà tí Tọ́pẹ́ Àlàbí ti bẹ̀rẹ̀ sí ní tí Ọlọ́run ti ṣáámí sí kinní yìí ni wọ́n ti pa orúkọ Ayọ̀míkún padà ìyẹn sọ́nìmọ̀ ẹ̀ tóun náà ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ Àlàbí tí bàbá Ọláoyè ìyẹn bàbá Ayọ̀míkún Máyégún tí wọ́n mọ̀ sí tí wọ́n sì mọ̀ nípa rẹ̀ Tọ́pẹ́ Àlàbí sì sọ ìdí pàtàkì tó fi ṣe léyìí fún wọn nígbà náà kò sí argument lórí ẹ̀ nítorí wípé Máyégún náà ti rí Tọ́pẹ́ Àlàbí gẹ́gẹ́ bí ẹni tí ó ná ọkọ̀ táwọn náà ní fẹ́ bà orúkọ rẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹjọ́ ti kú sáké ẹjọ́ ti ṣe kíni ẹjọ́ ti kú sáké ó dẹ̀ ti kú sóko kò sọ̀rọ̀ mọ́ o lọ́dọ̀ tèmi kò sọ̀rọ̀ mọ́ bóyá tọ́rọ̀ mi bá tẹ̀ tún wá ń padà jáde ó ṣeé ṣe kí n tún jáde kí n tún wá gbé sétí gbẹ̀yìn olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí gbogbo alámọ̀ Bíọ́lá Adébáyọ̀ tí wọ́n máa ń ṣe fíìmù eré orí ìtàgé wọ́n sì máa ń ṣe talk show kan tí wọ́n pè ní Talk to Be látàrí eléyìí oníkálukú àwọn èèyàn tó bá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí wọ́n máa ń ti sọ wọn là lórí àti tí wọ́n là kọjá nílé ayé yìí tí wọ́n ti máa ń sọ ń bẹ̀. I came across one video lọ́dọ̀ àǹtí Bíọ́lá tí wọ́n interview Ayọ̀míkún ìyún ọmọ Tọ́pẹ́ Àlàbí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Máa play video yẹn fún yín kẹ́yìn náà wò ẹ̀yin náà wò ẹ̀ sì gbọ́rọ̀ tó jáde lẹ́nu Ayọ̀míkún Àlàbí ẹ gbọ́ fúnra ara yín ẹ sì gbọ́ lẹ́nu ẹ sì rí wípé lórí ètò yẹn gangan ni ó ti sọ̀rọ̀ yẹn jáde ní gbangba wálẹ̀ tó sì mọ̀ wípé gbogbo àgbáńlá ayé pátápátá ló máa wo ètò yìí lórí YouTube níbi tá a wà yìí náà ni ẹ jẹ́ kí n fún yín láàyè kí n jẹ́ kẹ́ ẹ wò ná kẹ́yìn náà gbọ́ nǹkan tí Ayọ̀míkún Àlàbí tó sọ ẹ kọ́kọ́ gbọ́ látẹnu ẹ gbọ́ ná. My mom is Evangelist Tọ́pẹ́ Àlàbí. I am 26 years old. I was born May 7, 1998 in Lagos State at Imola Hospital, Mafuluko. Yes, and my father is Pope Soji Àlàbí. And yes, I have two siblings, a boy and a girl. That first of all, I started my education back when I was still my grandparents. That was when I was way younger. So my nursery and primary school were mostly Brainfield secondary and primary school. Nursery, secondary and primary school. That was in Mafuluko Oshodi. Ṣé ẹ ti gbọ́ kí n tó gbọ́ ní gbangba ni ó ṣàlàyé ẹni tí ìyá ẹ̀ jẹ́ ó sì ṣàlàyé ẹni tí bàbá ẹ̀ jẹ́ ṣé a nílò láti sọ̀rọ̀ kankan mọ́ ó túmọ̀ sí pé Ayọ̀míkún fúnra ara ẹ̀ she has decided ní ẹ̀lẹ́ẹ̀bó ó ti mọ bàbá tóun fẹ́ ní bàbá lọ́kàn ara ẹ̀ ṣé a rí wípé ní gbangba ni kò ṣàfihàn bàbá tó bí lọ́mọ gangan ní gbangba ló sọ wípé bàbá òun ẹni tó jẹ́ bàbá òun mọ́ èmi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé màmá mi òun ní Tọ́pẹ́ Àlàbí bàbá mi sì ní Pope Sọjí Àlàbí ibi tí nǹkan ti ń wọ́ wá gan nìyẹn kí la wá ń dara wa láàmú fún ọmọ fúnra ara ẹ̀ Ayọ̀míkún Àlàbí ló sọ eléyìí o òun ló sọ eléyìí ẹ rí bí bó ṣe kóyan bàbá tó bí gangan bó ṣe rárá kóyan ẹ̀ kéré tí kò tẹ̀ sọ pé bóyá bàbá òun
ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ tán wípé nítòótọ́ Sọjí Àlàbí kọ́ ló bí Ayọ̀míkún, ṣùgbọ́n kí ló dé tí Ayọ̀míkún tó ń deny bàbá tó bí gangan níta gbangba? Kí ló dé tó deny bàbá tó bí gangan ní ìta gbangba? Kí ló dé tí ò lè dárúkọ bàbá tó bí gangan? Àbí ṣé Ayọ̀míkún lérò pé àwọn èèyàn ò mọ̀ tẹ́lẹ̀ ni kó tó dé àsìkò yìí? Bóyá kò mọ̀. Bóyá kò mọ̀. Ṣùgbọ́n I'm very sure wípé ó mọ̀. Ayọ̀míkún tó dẹ̀ dárúkọ Sọjí Àlàbí gẹ́gẹ́ bí bàbá ẹ̀, ó dẹ̀ mọ̀ tó ń ṣe. Nígbà tó sọ̀rọ̀, ó ti bàlágà. She's 26. 1998. Ó ti bàlágà, ó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. Ó túmọ̀ sí wípé ó mọ nǹkan tó sọ, ó mọ nǹkan tó ṣe, òye nǹkan tó ṣe, ó yé. Kò ń ṣe accidentally ló jáde lẹ́nu ẹ̀, intentionally ni. Àbí ẹ jẹ́ ká tún wá wò lápá bíbá, kí ló dé tí ò ní claim Sọjí Àlàbí gẹ́gẹ́ bí bàbá ẹ̀ náà? Nígbà tí wọ́n ti change orúkọ ẹ̀ tó ń jẹ́ Ayọ̀míkún Àlàbí. Ṣé mo pé láti ìgbà tó ti ń jẹ́ Ayọ̀mí, tó bá yẹ pé kò jẹ́ Ayọ̀míkún Àlàbí ni tó jẹ́ Ayọ̀míkún Ọláoyè ni, ṣé mo pé kò ní lè deny bàbá ẹ̀ ṣá? Abẹ́ tún wò lápá bẹ́ẹ̀. Kò ní lè deny bàbá ẹ̀ tó bá yẹ pé Ayọ̀míkún Ọláoyè ló ṣe ń tẹ̀síwájú láti jẹ́. Ṣùgbọ́n nígbà tó ti ń jẹ́ Ayọ̀míkún Àlàbí, kò sọ́gbọ̀n. Nígbà tó bá sọ pé Ọláoyè ni bàbá òun, wọ́n á sọ fún yín pé kí ló wá dé tó ń jẹ́ Àlàbí? To avoid long explanation. Wọ́n pàtẹ́wọ́ fún Ayọ̀míkún tiẹ̀ o. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ẹ rí i pé mò ń tẹnu mọ́ pé ta ló wá jẹ ká dá lẹ́bi? Ṣẹ́ni tó gbà wípé wọ́n change orúkọ ọmọ òun? Ṣẹ́ni tó change orúkọ ẹ̀? Ṣẹ́ni tó forúkọ ẹ̀ sí? Àbọ̀mọ tó deny bàbá ẹ̀? Ṣẹ́bi wà ọwọ́ ọmọ tó deny bàbá ẹ̀, tó dì sónù bàbá ẹ̀? Ṣẹ́bi wà lọ́wọ́ ẹ̀? Ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ká lè gbọ́n. Ẹ má yẹ ká torí pé bóyá Tọ́pẹ́ Àlàbí wọ́n jẹ́ ìràwọ̀. Nítòótọ́ ni gbogbo tá à ń sọ yìí, a ò sọ láti fi ba ilé Tọ́pẹ́ Àlàbí jẹ́. Bí kò ṣe pé àwọn kan wà tí wọ́n lórúkọ, àwọn kan wà tí wọ́n jámọ́ èèyàn kankan, táwọn náà fèsì 1 or 2 challenges irú nǹkan báyìí lábẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. They will learn from this. Àwọn kan wà tó jẹ́ wípé this thing is about to happen nínú ilé wọn. Àwọn kan wà tó jẹ́ wípé nǹkan yìí ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ ọ̀la tí wọ́n máa fi eléyìí kẹ́kọ̀ọ́. Tí ìràwọ̀ ńlá kan bá papòdà, la máa ní lágbájá lọ, tàmẹ̀dó lọ. Ojoojúmọ́ lèèyàn ń kú, ṣùgbọ́n nítorí pé a mọ ẹni yẹn ló ṣe ń dùn wá. Nítorí pé ajólólùfẹ́ ló ṣe ń dùn wá. Ohun tí mo mean ni wípé gbogbo ohun tá à ń yànnàná yìí, we are not tarnishing anybody's image. Ṣùgbọ́n káwa tó kù lè fi kọ́gbọ́n. Àwọn èèyàn ló ń fi èròǹgbà wọn ṣọwọ́ sábẹ́ comment section. People are learning from what some people are dropping under comment section. Wáyé tó dẹ̀ yẹ pé àwọn kọ́mẹ́ǹtì kan wà tó yẹ pé àtẹ̀ níkà. Ìmí wà tó yẹ pé a máa delete. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán fídíò tá à ń ṣe, ẹ̀yin gbọ́, ẹ fòye gbé, ẹ lè ní òye ju àwa tá à ń sọ̀rọ̀, ẹ lè ní òye ju ẹlòmíì lọ. Ẹ drop comment yín ọ̀nà tókè tó bá yẹ pé wọ́n gbé ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí àgbàlagbà. Kí lẹ máa sọ sí? Kí lẹ máa dá sí? Ẹ bá mi share, jẹ́ kó délé, kẹ́ jẹ́ kó dóko. Èmi tí Tòótọ́ Ìṣọ̀lá lórúkọ mi, Oyinẹ̀kan lórúkọ bàbá mi. Ẹ má gbàgbé torí Ọlọ́run, ẹ bá mi subscribe sórí ìkànnì
Olómi Ọgbọ́n TV yìí ẹ bá mi subscribe sórí ẹ̀ ẹ wá bá mi pín kẹ̀jẹ́ kúdélé kódókó títí dìgbà tá a tún máa fi pàdé láyọ̀ láyọ̀ la máa pàdé.